ẹ káàárọ̀, ẹ káàsán, a kú àṣálẹ́. Tó bá jẹ́ pé òru lẹ́yìn tí ẹ láǹfààní láti wo fídíò yìí, mo kí wa pé a tún kú àjìn òru o. Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo wa lágbára Ọlọ́run. Ṣáájú náà mo kọ́kọ́ kí Ọlọ́run pọ́lọ́run ṣe. Mo yin Ọlọ́run nítorí pé ikú Jésù, àjíǹde rẹ̀ ní ọjọ́ kẹta, ikú àti àjíǹde rẹ̀ ló fún èmi bí ẹnìkan ní àǹfààní láti dúró láwùjọ, láti sọ̀rọ̀ láàrin ènìyàn. Ó sì fún mi lóore ọ̀fẹ́ láti dúró níwájú pẹpẹ sọ̀rọ̀. Mo yin Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹlẹgbẹ́ mi bẹ́ẹ̀ tó yẹ pé nípa oore ọ̀fẹ́ ńlá fún wa láǹfààní gẹ́gẹ́ bí obìnrin, nítorí wípé ìbá má ṣe bẹ́ẹ̀ ni ìbá ti sí oore ọ̀fẹ́ tó dára, oore ọ̀fẹ́ tó wait, ìbá má ti sí fún obìnrin láti sọ̀rọ̀ ní ibikíbi, Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní social media, nítorí pé ẹni tí ò sí social media ò lè mọ nǹkan tá à ń ṣe ń bẹ̀, kò lè mọ bíbẹ̀ ṣe rí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun kan ló mú mi jáde síta. Ohun tó mú mi jáde síta yìí, ọ̀rọ̀ yẹn ti ṣe díẹ̀. Ó ti ṣe díẹ̀, bọ̀ tí mo kàn ń wò ọ̀ǹtì ìgbà tí Ọlọ́run fún mi lórí ọ̀fẹ́ láti sọ sí, ni mo tó jáde láti wá sọ sọ́rọ̀ yìí. Ní èdè tí ó máa yé gbogbo wa, ní ìlànà tí mo mọ̀ tí mo lè pè wọ́n, kí n sọ pé sista Mewolaka. So ohun tí mo mọ̀, mo lè pè ní sista Mewolaka. Mi ò mọ̀ bóyá lájà nìyín, bóyá jáde nìyín, ṣùgbọ́n ní tèmi mọ̀, mo lè pè ní sista Mewolaka. Etí yín dà, ẹ yá mi létí yín. Ọlọ́run ló fi ọ̀rọ̀ rẹ̀ ló fi rán mi sí yín. Ọlọ́run ló mú ọ̀rọ̀ rẹ̀ ló mú tọ̀ yín wá. Ẹ má wò mí o, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run tó mú tọ̀ yín wá ni mo fẹ́ kẹ́ ẹ wò. Ẹ mọ̀ mí rí, tẹ́ bá rí mi ní social media ni, tẹ́ bá rí mi bẹ́ẹ̀ ni. So ibẹ̀ náà ni mo dẹ̀ ti mọ̀ yín, mi ò mọ̀lé, mi ò mọ̀nà yín rí. Ṣùgbọ́n lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ayé yín ni Ọlọ́run kàn fún mi ní ìyọ̀ǹda láti mú ọ̀rọ̀ kékeré yìí, láti mú tọ̀ yín wá. Ó wá jẹ́ ohun tí yóò jẹ́ ayọ̀, ìwúrí àti ayọ̀ fún yín tí ẹ bá gbà á. Mo congratulate yín tẹ́ bá wo tọ́pìkì dáadáa. Congratulation, mo kí yín, congratulation, mo kí yín dáadáa. Fún kíni ẹ jẹ́ á tẹ̀síwájú. Ṣé rí, kò sí ẹ̀ṣẹ̀, kì í ṣe ẹ̀ṣẹ̀ rárá kí obìnrin kó sọ̀rọ̀ láwùjọ, kóbìnrin kó sọ̀rọ̀ láàrin ènìyàn, tàbí kóbìnrin kó gbani níyànjú. Kò kì í sí ẹ̀ṣẹ̀ kí obìnrin ní àyà ọ̀rọ̀ sísọ, kó ní ẹnu ọ̀rọ̀ sísọ. Kò kì í sí ẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run, òye Ọlọ́run àti ìmọ̀ Ọlọ́run ò ní irú àwa obìnrin bẹ́ẹ̀ nílò. Nítorí àkọ́kọ́ náà, a wà lábẹ́ ọ̀mbrẹ́là ẹnìkan. Obìnrin ni Bíbélì ni a ó máa pè é, ó yàtọ̀ sí ọkùnrin. Obìnrin ni wá. Ọlọ́run á ràn yín lọ́wọ́ nípa gbogbo àwọn nǹkan tó ń trend láfẹ́fẹ́ tó ń lọ yìí, tí ẹ̀dẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí. Tí ó bá kù ẹ̀yin nìkan ṣoṣo, ẹ wá ẹni tó máa yá yín ní Bíbélì, ẹ kàn lọ kà á. Mo kàn kórìbí yé yín dáadáa. Ẹ̀yin ẹ lọ kàwé Sámúẹ́lì kejì yẹn. Sámúẹ́lì ó ní kìíní, ó dẹ̀ ní kejì. Ẹ lọ ka ìkejì yẹn. Ẹ̀yin ẹ ka orí kẹfà yẹn, gbogbo chapter yẹn ni kẹ́ ẹ kà. Chapter 6. Mi ní yọ ọ̀rọ̀ yẹn fún yín láàrin kó bá yé yín dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ ka the whole chapter 6 yẹn dáadáa. Ọba kan wà ńbẹ̀. Ọba yìí gbogbo ènìyàn ló nífẹ̀ẹ́. Ó jẹ́ jagunjagun ọba, èèyàn takuntakun ni. Ó jagunjagun, ó dẹ̀ ṣẹ́gun, ó dẹ̀ jẹ́ni tó ní òtítọ́, ó dẹ̀ jẹ́ni tó láyà ọ̀rọ̀. Ó ló kojú ogun ní Ísírẹ́lì. Gbogbo ènìyàn ló láìkí ọba yìí. Ó wá dọjọ́ kan, ògo kan ti sọnù ní Ísírẹ́lì tipẹ́.
wọ́n ti jagun, ti ṣẹ́gun ọ̀pọ̀ ogun lọ́lọ́run ti fún un lórí ọ̀fẹ́ láti jà. Ṣé tàwọn òmìrán tó dojúkọ wọn ni àbí ogun abẹ́lé, abogun núùlù, abogun ìlú míì tó ń ṣe àwọn ọ̀tá wọn. Ọlọ́run sì fún un lórí ọ̀fẹ́ láti ṣẹ́gun ẹ̀. Ṣùgbọ́n ẹ̀gàn kan wà ní ilẹ̀ yẹn, ẹ̀gàn yẹn ò ní ògo ìlú yẹn tó sọnù. Ọlọ́run wá fún wọn ní àǹfààní bí wọn ó ti ṣe tí ògo yẹn ó fi wọnú ìlú wa. Wọ́n wá gbéra ọjọ́ tí ògo yẹn wọ ìlú wa pé ògo tó ti sọnù ní Ísírẹ́lì rèé, Ọlọ́run lò ó láti gbé ògo yẹn wọnú ìlú wa. Inú wọn dùn, inú gbogbo ìlú dùn pé ògo tó sọnù Ọlọ́run dá padà. Inú wọn dùn. Lẹ́yìn ìgbà tán dé, ọba wa dájọ́ ọpẹ́ pé òun fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ pé òun fẹ́ sọpẹ́, òun máa kó wọn lẹ́nu jọ, òun máa yin Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Wọ́n wá jó wọnú ìlú, wọ́n jó wọ̀lú. Ṣé wá rí gbà tán jó ijó yìí? Odidi ọba ní òun àti adé lórí, òun àti bàtà ọba lẹ́sẹ̀, àti aṣọ ìgúnwà ọba ní ọrùn rẹ̀. Ó sì wá ń jó. Nígbà tán dé iwájú ààfin tó jó dáadáa, ó jó. Ijó yẹn wá ka lára, ó bá bọ́ aṣọ yẹn ó bọ́ aṣọ lẹ̀, ó wá wà, kò sáṣọ lára ẹ̀ mọ́. Ó dẹ̀ jẹ́ níyàn kan tó jẹ́ wípé ó sanra tó níkùn jọ̀bọ̀jọ̀bọ̀. Ó wá ń gbé ikùn ẹ̀ jó, ló ń jó. Ó jó lójú ènìyàn, ní ojú ẹ̀dá ènìyàn. Wọ́n wò pé odidi ọba, wọ́n máa wò pé odidi ọba ó bọ́ra álẹ̀, kí ló ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n àwọn èèyàn ò tiẹ̀ rí bẹ́ẹ̀. Gbogbo wọn ijó yẹn ti bọ́ sí wọn lára, ìmísí ìyìn ó ti wọnú wọn lọ. Ìyàwó ẹ̀ wá wò lójú fèrèsé, odidi ayaba. Ó wá rí bọ́ba ṣe bọ́ sọ́ọ̀lẹ̀ tó bá ń jó. Ó wá wò ó. Ìgbà tán wá jó tán, ó wá súre fún ìlú, ó súre fún gbogbo wọn, ó fún wọn ní ẹ̀bùn oúnjẹ, ó fún ní kálukú gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ fún wọn. Àwọn àlọ́ ó wá padà yí wọnú ilé. Ó wọnú ilé ẹ̀ láti súre fún àwọn tó wà nínú ilé. Bó ṣe wá wọnú ilé, ayaba wá pàdé ẹ̀. Kò tiẹ̀ tí ì jẹ́ kó tiẹ̀ sọ nǹkan kan. Ó wá sọ fún un wípé kábíyèsí, bẹ́ẹ̀ ṣe ohun ìyìn tó lógo tó lónìí, ń tẹ́ ẹ ṣe ó dẹ̀ kù díẹ̀ káàtó gẹ́gẹ́ bí ọba. Ẹ wá bọ́ra álẹ̀, odidi ọba, ẹ wá bọ́ra álẹ̀ bí àwọn ènìyàn lásán. Ẹ bọ́ra álẹ̀ bí àwọn ènìyàn lásán nínú ayé ṣe máa ń ṣe. Ọba náà wá bọ́ra álẹ̀, ẹ wá ń jó, ẹ yíra mọ́lẹ̀, ẹ ń ṣe gbogbo ẹ̀. Tẹ́ ẹ mọ̀ pé ọba ni yín ni. Kábíyèsí wa ní kó tiẹ̀ jẹ́ kó wulẹ̀ sọ ọ̀rọ̀ tẹ̀síwájú. Ó ní níwájú ẹni tí ó ju bàbá ńlá rẹ̀ lọ, ó ní ni òun ti ń dúpẹ́. Ẹni tó ju bàbá ẹ lọ, ó fọ ìpòrí bàbá ẹ̀, ó rán sílé, ó níbẹ̀ ló ti ń dúpẹ́, kì í ṣe níwájú ènìyàn. Ọ̀rọ̀ yìí tó sọ kò dẹ̀ tètè correct ara ẹ̀ lójú ẹsẹ̀. Ó ṣáà gbé sọ́kàn. Odidi ọba ṣe báyìí, ó bu ẹnu àtẹ́ lu nǹkan tó ṣe yẹn. Òun nìkan ṣoṣo, Míkáélì ni ó jẹ́ ọmọbìnrin tí Sọ́ọ̀lù fi fún Dáfídì tí mò ń sọ yìí, tó fi ṣe ẹ̀bùn fún. Míkáélì yìí nítorí ọ̀rọ̀ tó sọ yìí, ọ̀rọ̀ yìí mú ìdìbàjẹ́ láéláé wọnú ayé ẹ̀. Bíbélì ṣèlérí wípé kì yóò sí àgàn ní inú ilé òun, pé kò sí ẹnikẹ́ni tó ń sìn nínú ilé òun tí ó yàgàn. Ṣùgbọ́n Míkáélì ayaba yìí nìkan ṣoṣo, nítorí ọ̀rọ̀ ẹnu ẹ̀, ó yàgàn títí láé, kò bí ọmọ. Òun ló jẹ́ kí n kí yín congratulation. Ṣé bí ẹnu Ọlọ́run lo àwọn ènìyàn kan láti fi ẹnu bá yín wí. Tó bá jẹ́ wípé lọ́jọ́ náà lọ́hùn Míkáélì bá sọ ọ̀rọ̀ yìí lójú àwọn ènìyàn, táwọn èèyàn ti gbẹ́nu sí, tán ti fi ẹnu ṣe pàṣán náà, tán ti fi ẹnu náà ní pàṣán, ìbámọ́ ti yàgàn. Tán bá ti fi ẹnu ṣe ìdájọ́ ẹ̀, kò tó sí nǹkan tán fẹ́ gbà mọ́. Inú Ọlọ́run á ti dùn wípé yes, wọ́n ti bá wí nípa ọ̀rọ̀ ẹnu. But kò sọ níbi tí ọ̀pọ̀ ènìyàn ti wà tán ti lè sọ̀rọ̀ sí, tán ti lè bá a wí nípa ọ̀rọ̀ ẹnu. Ẹ wo gbogbo àwọn tó ti sọ̀rọ̀ lòdì sí ọ̀rọ̀ tí ẹ̀yin gan sọ yìí. Ẹ wo gbogbo wọn, wọ́n ti sọ̀rọ̀. Ọlọ́run ló lò wọ́n láti fi ẹnu bá yín wí.
ó lò wọ́n láti fi ẹnu bá yín wí. Tí ò bá rí bẹ́ẹ̀, tó bá jẹ́ yí pé ìbáwí òdì míì ni ló bá wọlé ńkọ́, tó yẹ pé ìbáwí òdì ni ló bá wọlé, ṣùgbọ́n Ọlọ́run ti lò wọ́n láti fi ẹnu bá yín wí. Mo wá rọ̀ yín, ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé òwe wípé ẹnikẹ́ni tá a bá ń bá wí tó ń wa ọrùn kì, ó ní onítọ̀hún ó ní yóò parun lójijì ní láìsí àtúnṣe. Oníwà ti sọ, ẹlẹ́yìn ti sọ, ẹ wá gbà á, kẹ́ ẹ gbà á mọ́ra gẹ́gẹ́ bí ọmọ tó ní ẹ̀kọ́. Ẹ̀yin ẹ wá proof pé ẹ ní ẹ̀kọ́, ẹ gbà á mọ́ra. Gbogbo ohun tó ní kálukú ti sọ, ó jẹ́ kíní fún yín, ó jẹ́ ọpẹ́ fún yín ni o, ó jẹ́ ọpẹ́ fún yín ni, ó jẹ́ ọpẹ́ fún yín ni. Kálukú ti sọ, bẹ́ẹ̀ lómi tó jáde tó sọ tó tún burú jù yẹn lọ tó sọ sí yín, ẹ fayọ̀ gbà á. Ẹ wá lọ wóra yín palẹ̀, ẹ lọ wóra yín palẹ̀. Gbogbo ohun tó ní kálukú ti sọ yẹn, ẹ wóra yín palẹ̀, ẹ wá ṣe àtúnṣe, ẹ ṣe àtúnṣe, ẹ ṣe àtúnṣe. Àtúnṣe lẹ nílò, ẹ ṣe àtúnṣe pẹ̀lú nǹkan tí oníkálukú ti sọ, even sí ẹni tẹ́ ẹ sọ sí, ẹ ṣe àtúnṣe ẹ̀. Ọ̀rọ̀ tó bá ti bá tìbí tìran, tó ti bá ìdílé, tírú ọ̀rọ̀ báyìí bá lọ jù báyìí lọ, tó bá tún mú àbùkù àti àléébù, èébú àti ọ̀rọ̀ òdì, ọ̀rọ̀ èpè tàbí ọ̀rọ̀ àṣẹ tó tún mú kọjá lọ sí ọ̀dọ̀ ẹni tẹ́ ẹ wà ní abẹ́ ọ̀mbrẹ́là rẹ̀, tó bá wá lọ ṣiṣẹ́ ìyapa, kí la yóò tún máa sọ, kí la yóò máa wí. Ó sọ ònàdí, èèyàn mélòó lèèyàn fẹ́ fẹ̀dí hàn, èèyàn mélòó a máa pé ìṣe tí kì í tán lára panṣágà, ìṣe tí ó dẹ̀ ní nǹkan kankan tó sọ di panṣágà o, ó ní nǹkan kan tó sọ di panṣágà. Mo wá fẹ́ kẹ́ ẹ proof ara yín bí ọmọ ọkọ tí kì í ṣe ọmọ àlè. Mo fẹ́ kẹ́ ẹ proof ara yín gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀kọ́, tó gba ẹ̀kọ́. Nobody about mistake. Ẹ̀yin nǹkan tẹ́ ẹ sọ yẹn, ẹ kà á kún àṣìṣe tàbí àṣìsọ. Bíbélì gan sọ nípa ọ̀rọ̀ sísọ. Tọ́rọ̀ bá ti pọ̀ jù, nǹkan míì á darapọ̀ mọ́. So ẹ wá lọ ṣe àtúnṣe rẹ̀. Ọlọ́run á mú yín pé, Ọlọ́run á mú yín yẹ, á nu àṣìṣe yín nù. Gbogbo ohun tó ní kálukú ń wí yẹn, ẹ gbà á. Ìyẹn gan dájú ìbáwí ẹnu ènìyàn, ó mọ̀ dára ju ti ìbáwí ti Ọlọ́run lọ, ó dára jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run fún yín ní ẹ̀bùn àyà níní, Ọlọ́run fún yín ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ. Ẹ wá ní fi làákàyè kún, ẹ wá fi làákàyè. Gbogbo eléyìí táwọn bóyá àwọn America bloggers, Nigeria bloggers, everywhere, gbogbo àwọn tó ń sọ̀rọ̀, everybody tí oníkálukú ti ń sọ̀rọ̀ tẹ́ ẹ ti gbọ́, ẹ má retaliate láti, ẹ má sọ pé mo fẹ́ fún lágbájá lésì. Ẹ má sọ pé mo fẹ́ fún lágbájá lésì. Ẹlòmíì ó lè sọ̀rọ̀ kọjá bí wọ́n ṣe kàn sọ, ẹ̀yin lẹ fà á. So ti ẹ̀yin ẹ gbà á gẹ́gẹ́ bí ìpàsán ní àkókò yìí. Ẹ lọ ṣe àtúnṣe, ẹ lọ ṣe àtúnṣe. Ṣé ti gbọ́? Ẹ lọ ṣe àtúnṣe. Kí ògo yẹn kó má bàa ṣe bẹ́ẹ̀ wọ̀ mí. Kí àwọn alágbára tó jù yín lọ kán má bàa lo ipá àti agbára wọn. So ti yé yín. Bí Yorùbá sọ yí pé bí ẹni tó tẹ̀ bá pẹ́ ní orí ìkúnlẹ̀, bá ti pẹ́ ní ó ti jàre, kò ní, ó ní ẹni tó bá ti ó ní bí ẹni tó bá ti mọ ẹ̀bi ẹ̀ ní ẹ̀bi. Òwe Yorùbá sọ pé bá ti mọ ẹ̀bi ẹ̀ ní ẹ̀bi, ó ní kò ní pẹ́ ní orí ìkúnlẹ̀. Ẹ gba ẹ̀bi yín ní ẹ̀bi, kẹ́ ẹ má bàa pẹ́ ní orí ìkúnlẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa o. Ẹ gba ẹ̀bi yín ní ẹ̀bi, kẹ́ ẹ má bàa pẹ́ ní orí ìkúnlẹ̀. Kì í ṣe pé nìkan ló máa sọ yí pé ó yá lead angel, ó máa dá yín kúnlẹ̀. Wọ́n bá dá yàn kúnlẹ̀, wọ́n ó bá yàn bẹ̀bẹ̀ náà. Wọ́n á ní ẹni tó kúnlẹ̀ látàárọ̀ yìí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ̀. Ṣùgbọ́n àwọn ìkúnlẹ̀ kan wà tó ó ju ìkúnlẹ̀ pé ẹ dá kúnlẹ̀ lọ. Kẹ́ ẹ má bàa ṣe pẹ́ lórí ìkúnlẹ̀. Ṣé ti gbọ́? Kẹ́ ẹ má bàa ṣe pẹ́ lórí ìkúnlẹ̀. Ẹ gba ẹ̀bi yín, ẹ gbà ní ẹ̀bi. And mo fẹ́ kẹ́ ẹ wá kíyèsára o.
ẹ lọ kíyèsára, ẹ kíyèsára, ẹ kíyèsára. Obìnrin yìí òbí rere ọkùnrin kan ní ìbẹ̀rẹ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, jàre má jẹ́ ń sì ọ̀rọ̀ sọ, torí ẹnu òròfó ló ń pa òròfó, kẹnu mi má ṣekú pa mí. Tẹ́ bá gbọ́ kẹsẹ̀tì yẹn dáadáa, mo fẹ́ kẹ́ kíávù dáadáa, mo fẹ́ kẹ́ kíávù. Ṣé mọ̀ yìí pé ẹ̀yin gan ti ṣe ìbáwí ẹnu fún ènìyàn kan tó náà ṣe tó fẹ́ dàbí pé ó fẹ́ ṣe bákan bákan, tẹ́ ṣe ìbáwí ẹnu fún un. Ẹ wá wo ibi tí ọ̀rọ̀ yẹn wá padà sí, ẹ wá wo ibi tí ọ̀rọ̀ yẹn wá padà sí, ẹ wo ibi tí ẹ̀sìn fẹ́ ṣubú sí. Mo bẹ̀ yín lórúkọ Olúwa, ẹ lọ gba àṣìṣe yín ní àṣìṣe, ẹ dẹ̀ ṣe àtúnṣe yẹn, ẹ jáde síta kẹ́ ẹ ṣe àtúnṣe. Àní sí ọ̀rọ̀ sọ lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo bẹ̀ yín, mo bẹ̀ yín. Ìyẹn bẹ́ẹ̀. Bàbá olóyè Sunday Igboho, owó bàbá Adámì, mo kí yín o lórúkọ Olúwa. Ọjọ́ kan àná rè ní ìlú Mewolaka. Ta ló lè sọ pé odi Jẹ́ríkò lè padà di mímọ́? Mi ò mọ sista Mewolaka, mi ò mọ wọn rí. A sì máa ẹlòmíì náà tó dàbí ẹni pé yóò ti fẹ́ sọ tó dàbí rẹ̀, bóyá lábẹ́ aṣọ tàbí tó lè sọ ní generally. So ẹ má bínú, gbogbo tóbìnrin yẹn bá sọ àwọn èèyàn náà ti ń bá wọn wí, ẹ má bínú. Bẹ́ẹ̀ ni mo tún wá ń fi àkókò yìí mo fi wá ń rọ̀ yín, gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ lò yín fún ilẹ̀ Yorùbá láti ṣe, Ọlọ́run Olódùmarè á jẹ́ kó ṣe é ṣe fún yín, á jẹ́ kó ṣe é ṣe fún yín. Ẹ sì máa rí ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ má wo ẹ̀yìn o, àmọ̀ràn mi nìyẹn. Ẹni tó bá wo ẹ̀yìn báyìí òun ló wo ẹ̀gàn. So mo wá fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa pé bí ẹnìkan bá bọ́ síta tó sọ̀rọ̀ yànmọ̀yànmọ̀ sí yín, tó bu yín gidi gan-an, ṣe ni kẹ́ ẹ bọ́ sínú ilé kẹ́ ẹ dúpẹ́ wípé Olúwa ó ṣe torí pé mo rẹ́ni tó bú mi. Ṣé ẹ rí tí àgbẹ̀ bá lọ sán oko ìgbàdo, tí àgbẹ̀ bá gbin ìgbàdo, tí ìgbàdo yẹn bá dẹ̀ yọmọ, tó yọmọ tí ọ̀yà ò pa ìgbàdo yẹn, tí ojú ìgbàdo yẹn pé tó sì yọmọ dáadáa, tí ìgbàdo yẹn fi tó ya lóko, tí ọ̀yà ò pa, tó lé òdẹ jí díẹ̀ kan jìyà ń bẹ̀, ẹ̀mí olóko yẹn ò lè gùn. Ẹ̀mí olóko yẹn, ẹ̀mí ẹ̀ ò lè gùn, kò lè gùn. Tọ́rọ̀ bá rí báyìí náà, táàrẹ ni tó sọ̀rọ̀ bú yín, táàrẹ ni tó sa yín, tí gbogbo èèyàn wá yìn yín, tí gbogbo ń tẹ́ ẹ ṣe yẹn, tí wọ́n sọ yí pé ó tẹ́ wọn lọ́rùn, tó tẹ́ wọn lọ́rùn, ewu ń bẹ ń bẹ, ewu ń bẹ lóko lóńgẹ́. Tó bá rí bẹ́ẹ̀ yẹn ni ewu á jẹ́ pé ewu ń bẹ ń bẹ. Táàrẹ ní kankan tó tiẹ̀ bú yín, táàrẹ ní kankan tó sa yín, táàrẹ ní kankan tó sọ yí pé Sunday wo ni kíní kan, táàrẹ ní tó wà against. Gbogbo àwọn tó bá sọ̀rọ̀ lòdì sí yín, tẹ́ ẹ gbọ́, ẹ máa wo àwọn fídíò, tẹ́ ẹ bá ti rẹ́ni tó bú yín, ẹ bọ́ sínú ilé, ẹ̀yin Ọlọ́run pé Ọlọ́run ò ṣe o, Ọlọ́run ò ṣe o, Ọlọ́run ò ṣe o. Ẹni tí ó bá tẹ́ ayé lọ́rùn lẹni tó ti kú. Ẹni tó bá tẹ́ ayé lọ́rùn òun ni ẹni tí ó ti kú. Kò sí bí yẹn ṣe fẹ́ tẹ́ ayé lọ́rùn, bó lè yẹn ṣe fẹ́ rìn torí ò ní jì. Olóyè Sunday Igboho, ẹ má wo ẹ̀yìn. Tẹ́ ẹ bá ti wo ẹ̀yìn, ẹ ti wo ẹ̀gàn. Tá a bá sì rí ẹnikẹ́ni tó bú yín ní gbangba tàbí ẹni tó bú yín ní kọ̀rọ̀, ẹ má rànró, ẹ má retaliate, ẹ má tiẹ̀ sọ nǹkan kan lórí ẹ̀. Ẹ̀yin ní kẹ́ lọ dúpẹ́ pé Olúwa mo dúpẹ́, mo rẹ́ni bú mi, mo rẹ́ni bú mi. Bọ́rọ̀ ilé ìṣe wá tó, tẹ́ ẹ bá rẹ́ni tó sọ̀rọ̀ tó bú yín, a jẹ́ pé wúwà o, a jẹ́ pé wúwà. Ọlọ́run ó fún yín ṣe gbogbo ohun tó wà lọ́kàn yín láti ṣe ní tilẹ̀ Yorùbá lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọba àwọn ọba ó fún yín ṣe. Ọlọ́run á fún yín ṣe torí pé inú kan àti ọkàn kan ni Ọlọ́run á fún yín ṣe. Gbogbo ọ̀nà táwọn Fúlàní yìí tí wọ́n ń rìn láti gbé ilẹ̀ Yorùbá mì, èmi mọ̀ wípé Ọlọ́run wà ní ilẹ̀ Yorùbá, Ọlọ́run jọba ní ilẹ̀ Yorùbá. Àwọn tí ó lò, Ọlọ́run ti mọ àwọn tí ó lò. Nínú èyí tí ẹ jẹ́ ẹnìkan pàtàkì tí Ọlọ́run ó lò fún ilẹ̀ Yorùbá, mo gbàdúrà lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, gbogbo ohun tí àwọn Fúlàní yẹn fẹ́ ṣe, Ọlọ́run ò ní fún wọn ṣe. Ọlọ́run á dí wọn lọ́wọ́, Ọlọ́run fún rẹ̀ á la ẹnu, á gbé gbogbo ogun wọn mì. Ẹ má wo wípé
ènìyàn kan leléyìí o, ẹni tó lágbára ni, ó ti sọ̀rọ̀ tí ò yẹ kó sọ sí mi, ènìyàn kan rè, àwọn ìgbìmọ̀ kan rè, àwọn strong group kan leléyìí tí wọ́n fi lè sọ ilé ìjáde sí mi, bóyá kémi gan fàdí ara mi tì. Àdánwò ni ipò tẹ́ wà yẹn, àdánwò ni ẹ lóore, ẹ má wò wọ́n, ẹ má wo anybody, ẹ ṣe tí Olúwa bá fún yín lóore ọ̀fẹ́ láti ṣe, yóò dára fún yín. Gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ gbogbo wa ó jọ dìde, tí kálukú bá ní nípa, tó bá ní lóore ọ̀fẹ́, ẹni tó bá ní lágbára àdúrà gbígbà, ẹ jẹ́ kó gbà, ẹni tó bá ní ìmọ̀ràn, ẹ jẹ́ ká sọ kí ilẹ̀ Yorùbá ká bọ́ lọ́wọ́ ogun agbéni, apani, ká bọ́ lọ́wọ́ ogun ìyàn àti àjàkálẹ̀ àrùn. Ọlọ́run yóò fún wa ṣe. Then mo wá fẹ́ sọ èyí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá, ẹ dákun gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bàbá Aṣíwájú, jẹ́ ká fi wọ́n lọ́rùn sílẹ̀. Ẹ jẹ́ ká dẹ́kun ẹ̀sùn kíkà sí wọn lẹ́sẹ̀. Èmi ò sọ pé wọ́n ṣe dáadáa o, mi ò sọ pé wọ́n ṣe dáadáa o, mi ì dẹ̀ sọ wípé wọ́n ṣe dáadáa, bó ti ẹ jẹ́ ká fi wọ́n lọ́rùn sílẹ̀. Ẹ jẹ́ ká fi wọ́n lọ́rùn sílẹ̀. Tó bá yẹ ká mójútó báyìí ní kẹ́ ẹ jẹ́ ká mójútó, nítorí pé àṣìṣe bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó ń la àṣìṣe gbogbo ọmọ Yorùbá pátápátá níwájú gbogbo àwọn tó kù. Àṣìṣe wọn ní àṣìṣe gbogbo wa. Ẹ má jẹ́ ká wo wípé bàbá ní tó ń ṣe fún wa, ẹ ń lo ọdún 8 kí náà rí ṣe, wọn àmà tí ìpọ̀dún kan ń bẹ, kí lẹ wá rò pé yóò wá já sí. Kọ́lọ́run kó jọ̀ kó bá wa dá sọ́rọ̀ yìí ni, kó bá wa dá sọ́rọ̀ yìí ni, pàápàá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, kó bá wa dá sí ni. Ẹ má jẹ́ ká rí wọn bí ọ̀tá, ẹ má sì jẹ́ ká takora wa. Nǹkan ti wà ń bẹ̀, wọn ò ríṣẹ́ ṣe, ká máa sọ̀rọ̀ sí wọn. Tá a bá ti ń sọ̀rọ̀ sí àwọn tó jù wá lọ, tá à ń sọ̀rọ̀ fún àwọn tó wà níwájú, tá à ń sọ̀rọ̀ sí wọn, tá à ń sọ̀rọ̀ sí àwọn tó tún wà lẹ́yìn, kálukú náà mọ gbórí ẹ̀ pamọ́ ni, ilé jẹ́ kán wá pa mí, ilé jẹ́ kán wá pa mí. No, ẹ jẹ́ kó ń wá ọ̀ṣọ̀kan. Ègún àti èpè Àwùjalẹ̀ àbí kí náà porúkọ ọba àgbà yẹn, ó ti yẹ kó ti tán náà lórí wa, ó yẹ kó ti tán lórí wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo wá fi àkókò yìí, mo fi rọ gbogbo bloggers pátápátá àti America bloggers àti Nigeria bloggers, everywhere tó wù tí àwọn bloggers wà, ó ní mo ti ń rọ gbogbo ẹ̀yin bloggers ọkùnrin, ẹ̀yin bloggers obìnrin, àti àwa tá a wà ní Nàìjíríà, àtàwọn tó jẹ́ pé Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ sókè. Ẹ jẹ́ gbogbo wa ó ké sí ọ̀rọ̀ Fúlàní yìí, kó bá a tó àwọn àgbààgbà yìí, kó bá a ká wọn lára. Ẹ jẹ́ á ké sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ wò, ẹ jẹ́ á fi gbogbo ọ̀rọ̀ igbá àti àwo lẹ̀. Ẹ jẹ́ á ké, bẹ́lẹ̀ bá ti sọ̀rọ̀ kó sọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá, bí tòun bá ti sọ kó sọ̀rọ̀ lórí ilẹ̀ Yorùbá. Ẹ gbà wá o lọ́wọ́ ogun Fúlàní, ẹ gbà wá o lọ́wọ́ ogun Fúlàní, ẹ dákun ẹ jọ̀ọ́ o lọ́wọ́ ogun agbénipa. Tí igbe bá dùn Nàìjíríà, tó dùn gbogbo ọmọ Nàìjíríà létí láàrin oṣù 3, solution dandan ni ó gbọ́dọ̀ wà. A gbọ́dọ̀ rí solution, agbọ́dọ̀ rí solution lórúkọ Jésù. Ogun ilẹ̀ òkèèrè, ogun àjòjì, ogun ọ̀tá kò ní borí ilẹ̀ Yorùbá. Yóò dára fún wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí, orúkọ mi ò yí padà, orúkọ mi náà ni Tẹjúmádé, Tẹjú Glorious TV. Yóò dára fún wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Tẹjú Glorious TV, mo kí yín wípé a kú ọjọ́ mẹ́ta o, ṣàlàáfíà ni gbogbo ojú tó ń wò mí fún ìgbà àkọ́kọ́, àtàwọn tí wọ́n ti ń mọ̀ mí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Yóò dára fún wa. Gbogbo ẹ̀yin followers mi, ẹni owó tì, Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú yín. Kí gbogbo Kristẹni pátápátá tó wà ní social media, yóò dára fún wa. Gbogbo ẹ̀yin ènìyàn pátápátá, ọkàn yín ó balẹ̀ o. Àní bá ìyàn yìí lọ o, àní báyàn yìí lọ, àní gbógun Fúlàní rìn. Gbogbo ogun tó dìde ìjì tó ń jà lọ́wọ́ fún ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí, lórúkọ Jésù, ogun yẹn ò ní borí ẹnikẹ́ni wa. Ilẹ̀ Yorùbá yóò gba òmìnira, ilẹ̀ Yorùbá yóò gba òmìnira. Ilẹ̀ Yorùbá àti ọmọ Yorùbá tó ń gbé ní ilẹ̀ Yorùbá, tó ń gbé ní ilẹ̀ káàkiri níbi tí oníkálukú wọn bá wà, gbogbo wa pátápátá á gba ìrọ̀ra, ara ó tu gbogbo wa lórúkọ Jésù. Yóò dára fún wa. Good day.